Báwo ni ẹ ṣe mọ̀ nípa ilẹ̀ Yorùbá sí? A sì wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, a sì wà lórí pàǹbẹ̀rẹ̀ nípa àwọn ọba nílẹ̀ Yorùbá. Orúkọ oyè wọn ni o, kì í ṣe orúkọ wọn fúnra wọn. So nínú ìbéèrè márùn tí mo máa béèrè, ẹ rí i pé ẹgbà ó kéré jù ẹgbà mẹ́ta nínú rẹ̀. A sì wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní kíákíá ní yàjóyàjó. Ìbéèrè àkọ́kọ́, kí ni orúkọ oyè ọba ilẹ̀ Ìjẹ̀ṣà? Ọwá Òbòkun. Ìbéèrè kejì, kí ni orúkọ ọba ìlú Ìlá? Ọ̀ràngún ti ìlú Ìlá. Ìbéèrè kẹta, kí ni orúkọ ọba ìlú Ìrágbìjí? Arágbìjí ti ìlú Ìrágbìjí. Ìbéèrè kẹrin, kí ni orúkọ ọba ìlú Ìlóbù? Olóbù ti ìlú Ìlóbù. Ìbéèrè karùn-ún, kí ni orúkọ ọba ìlú Ìré? Àrè ti ìlú Ìré. Mélòó lẹ gbà nínú rẹ̀? Ṣé méjì ni? Ṣé mẹ́ta ni? Ṣé mẹ́rin ni? Ṣé márùn-ún ni? Ẹ fi sí comment section.